Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Èdùmàrè fún ìtàn tí a tún mú wá lọ́jọ́ tòní lórí ètò Kíni kí n ṣe. Kíni kí n ṣe gẹ́gẹ́ bí a ti sọ, ó ti dohun tá ò máa wò lórí Facebook gẹ́gẹ́ bí a ti ń wò lórí YouTube náà. Ǹjẹ́ kí ni ìtàn Kíni kí n ṣe tá a mú wá lónìí? Ìtàn ọmọkùnrin kan mà ní. Ọmọkùnrin yìí, ìyá ẹ̀ wà dáadáa, òun àti ìyá ẹ̀ náà wà. Kódà ibi tí ìyá ẹ̀ ń gbé ọ̀tọ̀, ibi tọ́mọkùnrin yìí ń gbé ọ̀tọ̀, ṣùgbọ́n kò ní bàbá mọ́. Kò ní bàbá mọ́, ó wá gbìyànjú láyé ẹ̀. Àwọn nǹkan tó so mọ́ rẹpẹtẹ ó mà pọ̀. Ọmọkùnrin yìí ó jẹ́ ọmọ tí obìnrin ò dúró ní ẹnu ọ̀nà ẹ̀. Bó ṣe ń gbé wọn báyìí náà ń gbé jù sílẹ̀. Tó bá fẹ́ ilé, ká tó rí oṣù mẹ́fà ọdún kan, wọ́n mà tún ti kọ̀ sílẹ̀. Ìyá ẹ̀ náà bá ń gbàdúrà lọ́tùn, ó bá ń gbàdúrà lósì. Wọ́n jọ ń wá sọ́tùn, wọ́n jọ ń wá sósì. Ìyẹn ni ìtàn tí mo mú wá ní òní. Ẹ wá jẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́, ká gbọ́ ìtàn yìí dáadáa, káwa náà lè ti kọ́gbọ́n tó parí sí Kíni kí n ṣe. Ọmọkùnrin yìí ó ní ọ̀rẹ́ kan, ọ̀rẹ́ kòríkòsùn kan, tí ìyẹn náà ní ìyàwó nílé tó sì ń ṣe abiyẹmọ dáadáa. Kódà àárín òun àti ìyàwó rẹ̀, Ọlọ́run bá wa lọ́wọ́ sí tó jẹ́ pé wọ́n ń tẹ̀síwájú nínú ẹbí wọn. Ọmọkùnrin yìí wá lọ bá ọ̀rẹ́ ẹ̀ pé kí lè ìwọ fi ṣe orí tó òun ò ṣe? Òun níṣẹ́ lọ́wọ́, òun kọ́lé, ṣùgbọ́n nǹkan kan tó ṣẹlẹ̀ sóhun yìí náà ni òun ò ní ìyàwó kan láti àárọ̀ di ọ̀sán ká tó wá ní di alẹ́. Eléyìí jẹ́ ẹ̀dùn ọkàn fún ọmọkùnrin yìí. Ọ̀rẹ́ ẹ̀ náà dá lóhùn pé ó mà jẹ́ ẹ̀dùn ọkàn fún òun fúnra òun náà, pé kò sí àpọ́nlé kankan fún ọba tó wà tí ò ní olórí rárá àti rárá. Àpọ́nlé kí la máa fọ́kùnrin bẹ́ẹ̀, ọkùnrin tí ò níyàwó nílé. Ẹni tó bá tiẹ̀ níyàwó, òun ló máa bímọ. Eléyìí jẹ́ ìbànújẹ́ ọkàn fún ọ̀rẹ́ ẹ̀ pàápàá, tó sọ fún un pé ìgbà gbogbo lòun náà máa ń rò ó. Tó bá jẹ́ pé ó láhun ni, tó bá jẹ́ pé àti fóbìnrin nìkan ni, òun náà ìbá ti bá ẹ jà, ṣùgbọ́n ó láhun sọ̀rẹ́ débi tó máa láhun sí obìnrin. Kò sóbìnrin tí o sì fẹ́ tó ò tọ́jú wọn dáadáa. Ohun tó wá ń ṣẹlẹ̀ gangan ni kò wá yé òun. Wá ní kò yé òun náà mọ́. Ó ní ìyá òun náà sì ń gbà ládùúrà ńgbà gbogbo. Kódà gan ó ti ń fa ẹ̀kún lóríṣiríṣiríṣiríṣiríṣi ìgbà sí ìyá òun lára. Ó jẹ́ ẹ̀dùn ọkàn ńlá fún wọn. Ọ̀rẹ́ yìí bá mú àbá kan wá. Ó bá ní ó dáa, jẹ́ ká tún jáde, ká tún lọ fi ìkan ọ̀kan kún èjì, ká tún tọ̀ àwọn àgbààgbà lọ kí wọ́n tó bá wa wo ọ̀rọ̀ yìí. Ó ṣeé ṣe ká rí ọ̀nà àbáyọ. Ẹ wo, kò sí nǹkan tó dàbí ọ̀rẹ́ gidi láyé. Kọ́lọ́run jẹ́ ká búré ènìyàn rí bá rìn. Kọ́lọ́run jẹ́ ká rí àwọn èèyàn gidi bá ṣe. Ọ̀rẹ́ lọ̀rẹ́ tá à ń wí, wọ́n bá jọ gbéra, wọ́n bá jọ ń lọ. Bẹ́ẹ̀ ni wọ́n jọ tún tẹ̀síwájú. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, wọ́n ní tí ọ̀rọ̀ ọmọkùnrin yìí tó bá máa lọ́mọ láyé, tó bá máa níyàwó lé, tó sì máa lọ́mọ láyé, wọ́n ní àkọ́kọ́ ń bẹ̀, ìyá ẹ̀ gangan wọ́n gbọ́dọ̀ jọ máa gbé lábẹ́ òrùlé kan. Wọn ò ní ìyá ẹ̀ àjẹ́ o. Ó ní kí ni ìdí ẹ̀? Àbí ìyá òun ló ń ṣe òun ni? Wọ́n ní rárá o. Ohun tí wọ́n gbìyànjú àti sọ ni pé tí ìyá ẹ̀ bá wà ní abẹ́ òrùlé ẹ̀, abẹ́ ààbò ìyá ẹ̀, Olódùmarè máa tara ẹ̀, ó máa ṣe gbogbo oore tó bá fẹ́ fún un. Wọ́n ní ìyẹn ìkìlọ̀ ní. Ìkejì ń bẹ, wọ́n ní ìyàwó mẹ́ta òun ló gbọ́dọ̀ fẹ́ papọ̀ lẹ́ẹ̀kan náà. Ìyàwó mẹ́ta, báwo lòun ṣe máa ṣe? Wọ́n ní kò ní sọ fún wọn pé òun fẹ́ wọn. Táwọn bá ṣe iṣẹ́ táwọn máa ṣe fún un, nígbà táwọn bá parí gbogbo iṣẹ́ táwọn parí àdúrà lé lórí, ó máa rí obìnrin lóríṣiríṣi láwọn tó máa wù láti fẹ́. Wọ́n ní kó wá máa gbà ládùúrà pé tóun bá ṣe ń fẹ́ wọn, tóun bá ṣe ń bá wọn ní àjọṣepọ̀, k'Ọlọ́run máa ṣàmì sí, kó sì máa doyún. Wọ́n bá ní àyẹn kẹ̀ máa ṣeé ṣe. Wọ́n ní tí kò bá ti lè lọ gbìyànjú ẹ̀, ó tọ́ sí pé kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ nìyẹn o. Wọ́n á ní ó dáa. Ǹjẹ́ èló lowó? Wọ́n sọ owó. Ọmọkùnrin yìí máa kówó lẹ̀.
wọ́n fún un ọjọ́ tó máa padà wá tó máa wá gbaṣẹ́ ẹ̀ tó máa bẹ̀rẹ̀ ètò àdúrà. Wọ́n jọ ṣàdéhùn, òun náà sanwó, wọ́n lọ. Nígbà tó délé, ó pe ọ̀rẹ́ ẹ̀ jókòó, ó ní báwo lòun ṣe fẹ́ sọ fún ìyá òun. Wọ́n wá jẹ́ kó mọ̀ pé níṣe la jọ máa lọ ṣàlàyé fún màmá, ṣùgbọ́n ọgbọ́n la máa dá. Wàá sọ fún màmá pé ní báyìí ó ti rí obìnrin tó máa dúró, tó máa fẹ́ ẹ, ṣùgbọ́n ó fẹ́ kí màmá ẹ wà nílé ẹ, kí ọmọbìnrin yìí kó bá màmá ẹ nínú ilé kó tó di pé ọmọbìnrin yìí máa wọlé. Wọ́n á lè bá ẹ máa tọ́jú ìyá ẹ dáadáa. Àwa bá màmá sọ́sọ́ tún wá bá sọ́sọ́ sí màmá, wọ́n á lè kúrò ńbẹ̀. Ó dáa, wọ́n bá jọ gba ọ̀dọ̀ màmá lọ. Nígbà tí wọ́n dọ́dọ̀ màmá, wọ́n máa ṣàlàyé fún màmá wọ́n ọmọbìnrin kan ti wà, wọ́n ti ń fẹ́ra ó ṣe díẹ̀, ó máa wọlé láìpẹ́. Ṣùgbọ́n kó tó wọlé kí màmá padà síbí, kan jọ wọ́n máa gbélé ọmọ ẹ̀, kọ́mọ lè ráyè máa tọ́jú ẹ̀. Gbádá, wọ́n fi epo pa, wọ́n fi ata yí, wọ́n fi iyọ̀ yí, wọ́n yí sọ́tún, wọ́n yí sósì, wọ́n ṣe gbogbo ẹ̀ síbí, wọ́n ṣe sọ́hùn. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, màmá kọ́kọ́ yarí níbẹ̀rẹ̀ o, ṣùgbọ́n láṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, màmá náà gbà sí wọn lẹ́nu. Ọjọ́ pé ọjọ́ dá, wọ́n gbé mọ́tò, wọ́n wá kẹ́rù màmá, wọ́n kó lọ sílé. Ṣé òun náà ti rí ọmọbìnrin kan láàrin bí màmá ṣe kẹ́rù wálé? Òun náà ti pàdé ọmọbìnrin kan, ó sì ti ṣàlàyé ara ẹ̀. Ìyẹn náà ṣe tán àti bẹ́ẹ̀, torí ìyẹn náà jẹ́ ẹni tó ń wá ọkọ. Wọ́n bá ń fẹ́ra wọn, màmá ti ń gbélé, ọmọ yìí ń wá láti ìta, ó ń wá sọ́dọ̀ màmá. Bó ṣe ń wá láti ìta tó ń wá sọ́dọ̀ màmá, gbogbo nǹkan tẹ̀síwájú. Màmá náà ń bá a sọ̀rọ̀. Nígbẹ̀yìn o, lọmọ bá lóyún. Bọ́mọ ṣe lóyún ni màmá bá ní kó máa bọ̀ kóun lè ráyè bójútó. Bó ti ń ṣe léyìí lọ́wọ́, tó ń ṣe sọ́tún, tọmọ ti wọlé, ọmọ tó dé tó wá sọ fún màmá ẹ̀ pé màmá, nǹkan kan máa ṣẹlẹ̀, òun máa bá ọmọbìnrin kan ṣeré, ó máa dóyún. Màmá ní ọjọ́ wo ló ìmú kan wọlé tó ti ṣe mí tó ti dóyún? Ọ̀rẹ́ ẹ̀ ní màmá, ẹ wò ó mọ̀ pé ilé yìí máa dúró bó ṣe dúró yìí, la ṣe ní kódà wọ́n tó 3 mẹ́rin tó ń fẹ́ bẹ́ẹ̀ pàápàá. Màmá, ṣé ká wá ní kó lọ bọ oúnjẹ? Nìyá ní òun lọ́wọ́ ní kó lọ bọ oúnjẹ o. Ìyá bá bẹ̀rẹ̀ sí ń bẹ̀ ìyàwó àkọ́kọ́, ó bẹ́ẹ̀. Wọ́n lọ sílé àwọn òbí tó bí ìyàwó àkọ́kọ́, wọ́n bẹ̀, wọ́n rọ̀, wọ́n ṣe, kò sí nǹkan tó máa ṣe. Àwọn náà bá gbà. Ìyàwó kejì bá wọlé, wọ́n bá ń bá a bọ̀. Ká má dóònà pẹ́nu. Ìyàwó bá di 3 sínú ilé lédè kan. Làwọn mẹ́tẹ̀ẹ̀ta bá ń tọ́ oyún. Ẹ̀bẹ̀tẹ́bẹ̀ o, kí ìyàwó kẹta náà tó wọlé o, ṣùgbọ́n wọ́n bá di 3. Ọ̀rẹ́ ẹ̀ bá ní nígbà tán ti di 3 yìí, ṣọ́ra fóbìnrin kankan níta, má bóbìnrin kankan lájọṣepọ̀ mọ́, jẹ́ ká wo ohun tó máa ṣẹlẹ̀. Ohun tó sọ fún wa pé ó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ báyìí. Ibẹ̀ ni kó yẹ ká fi ọwọ́ ọpẹ́ wa sí. Wọ́n bá ń wò. Ìkíní máa ṣe bímọ, wọ́n ṣèkómọ. Ó tó pẹ́ síra wọn díẹ̀, ìkejì náà tó bímọ, wọ́n tún ṣèkómọ. Ó tó pẹ́ síra wọn díẹ̀, ìkẹta náà tó bímọ, wọ́n ṣèkómọ. Tó túmọ̀ sí pé gbogbo wọn náà ni wọ́n ṣe abiyamọ. Ní ọ̀dọ̀ ọmọkùnrin tá à ń sọ yìí, òun àtọ̀rẹ́ ẹ̀, inú wọn bá bẹ̀rẹ̀ sí dùn. Ó ń jó sọ́tún, ó máa ń jó sósì. Ẹ mọ̀, ìdùnnú ti ṣubú láyọ̀. Òun náà ti dọlọ́mọ láyé, ó ti doníyàwó lé, ó sì ti dọlọ́mọ láyé. Inú ìyá pàápàá ń dùn pé òun padà rí ọmọ wọn. Ìyá yìí bẹ̀ àwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta yìí débi pé wọ́n bára wọn ṣe, wọ́n bára wọn rẹ́. Irọ́ ikú là ń pa má dà, elégbòjò ní bàbá gbogbo. Yorùbá Shimba TV, ó tẹ̀lé ìkànnì yìí, fẹ́ràn rẹ̀, fi àríwísí síbẹ̀ ní pẹ̀lú ẹlòmíràn. Ó ń dánilárayá, ó ń kọ́ni lọ́gbọ́n, ó ń sọ fúnni lórí ìkànnì yìí. Yorùbá Shimba TV. Thank you for watching. Lórí YouTube, Yorùbá Shimba TV on YouTube channel, òun náà lẹ́ẹ̀ tí máa wò wá, tẹ́ẹ̀ tí máa gbọ́ wa. Ẹ máa bá wa like, ẹ máa bá wa subscribe, ẹ máa bá wa comment, ẹ máa bá wa follow, àti Facebook ni àti YouTube ni. Lórí YouTube, Yorùbá Shimba TV on YouTube channel. Lórí Facebook, Láfọ̀ṣẹ́ntiwa online radio, òun náà ni. Ẹ máa bá wa bó síbẹ̀, kẹ́ máa bá wa bò, kẹ́ máa bá wa pín kárí ayé. Bẹ́ẹ̀ ni àǹfààní wà
láti gbé ìpolówó ọjà náà wá ká fi tiyín wá ká fi gbé tiyín lárugẹ kẹ́yìn náà fi tiyín kẹ́ fi gbé tiwa lárugẹ lórí ìyẹn lórí ìtàn tí à ń bá bọ̀ ṣé ẹ gbàgbé pé gbogbo wọn náà ń ṣe abiyẹmọ tí àlàáfíà sì ń jọba ṣùgbọ́n lọ́jọ́ kan ọmọkùnrin yìí tó jẹ́ ọkọ wọn ó mà jáde lọ ó wá jẹ mímu lọ ó ṣiṣẹ́ lọ ó níṣẹ́ tó ń ṣe dáadáa ṣe mọ̀ pa sọ fún yín pé òun náà ó kún lọ́mọkùnrin iṣẹ́ gidi wà lọ́wọ́ ẹ̀ nígbà tó máa wọnú ilé nígbà tí ọmọkùnrin yìí máa wọnú ilé ó bá ìyàwó ẹ̀ àkọ́kọ́ ó bá pẹ̀lú ọkùnrin nínú yàrá ibùsùn ẹ̀ ìyàwó àkọ́kọ́ tó kọ́kọ́ fẹ́ ó bá òun àti ọkùnrin míì tí a lè pè sí àlè lórí yàrá ẹ̀ lórí ibùsùn ẹ̀ lórí bẹ́ẹ̀dì ẹ̀ gangan tí wọ́n ń dì mọ́ra wọn a ò fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ nígbà tóbìnrin àtọkùnrin bá wọlé tóbìnrin bọ́ṣọ́lẹ̀ tọkùnrin bọ́ṣọ́lẹ̀ kí ló kù tán máa ṣe ẹ̀kọ́ síbẹ̀ nǹkan yẹn náà ó bá wọn tí wọ́n ń ṣe lọ́wọ́ kí ni pálapàla ìtàlélè ó fẹ́ fi ìbínú ó bí kéèyàn ṣe ọmọkùnrin lè ṣàbí kó pa ó wò pé ẹ̀wọ̀n màlélẹ́ yìí kẹ́ ẹ̀ ó bá bọ́ta nínú yàrá ló bá ní kóun wọ inú yàrá ìyàwó kejì kóun gbé ìbínú yẹn lọ́bẹ̀ kí ni òun lè tutù síbẹ̀ ṣé ká má parọ́ tàn yìí yàrá kejì tó tún máa wọ̀ nǹkan tó ń rí lọ́tún náà ló padà lọ rí lósì bẹ́ẹ̀ ni nǹkan kan ṣo yẹn náà ló padà lọ rí nínú ibẹ̀ kọ̀ọ̀kan ṣo yẹn náà ló padà tún rí ní. kí ni ìtumọ̀ ilé ta iṣẹ́ tó ní àbí ìta ìlágídí tó èmi náà sì ń gbìyànjú lọ́mọkùnrin tá a bá dórí ibùsùn tá a bá dórí pápá ìbànújẹ́ ọkàn ni ó bọ́ta pé kóun wọnú yàrá ìyá òun lọ bóyá kóun lọ ṣe àlàyé fún yàrá òun ìyá òun ló bá ìyá ẹ̀ lórí ìkúnlẹ̀ tíyàwó kẹta tíyẹn tó ń pa ìyá ẹ̀ láwọ tó tún nà lẹ́gba tó tún nà tó ń gbà ìyá lójú lọ́sàn tó ń gbà lójú tó ti wá irú àdánwò wo ni òun kó sí kí ni ìtumọ̀ ilé ìnílẹ̀ ayé òun báyìí ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta ṣe àṣìṣe papọ̀ lẹ́ẹ̀kan náà eléyìí dùn ó wò pé irú ìbànújẹ́ ọkàn ńlá màlélẹ ló bá jáde ló bá gba ọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀ lọ nígbà tó délé ọ̀rẹ́ ẹ̀ kò má bá ọ̀rẹ́ ẹ̀ lé ló wá fi jókòó pé ẹlẹ́dàá o ìyẹn ló mú aago ló fi pè wá lórí aago pé ẹjọ́ ẹ̀yin elétò ẹjọ́ nǹkan báyìí ló ṣẹlẹ̀ báyìí lòun ṣe lo ilé ayé òun sí báyìí ló ṣe bá sí nǹkan báyìí ló wá parí sí òun fẹ́ padà lọ́lé báyìí àbókò òun má padà lọ òun ò mọ nǹkan tó máa ṣe ẹjọ́ kí ni kí n ṣe ó ń bi mí ó ń bi yín ó ń bi wá ó ń bi gbogbo wa pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí kí ni kí òun ṣe ẹ má gbàgbé ọkùnrin ìkíní ọkùnrin ìkejì tó bá nínú ibùsùn ìyàwó ẹ̀ kò rójú wọn kò mọjú wọn kò sẹ́ni tó mẹni tó jẹ́ kò sẹ́ni tó mẹni tó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ìyá tí wọ́n ń gbá létí lọ́tún gbá létí lósì òun nìkan ló rí pé dájúdájú ìyàwó kékeré ìkẹta ló ń lu ìyàwó òun ìyẹn nìkan ni nǹkan tó fi ìdí múlẹ̀ ṣùgbọ́n ta ni àwọn ẹni yìí kò lè sọ o làwa ṣe ń bi yín pé kí ni kí n ṣe kí ni kí n ṣe kí ni kí n ṣe òmíì látún gbé wáyé ẹ jọ̀ọ́ ẹ bá wa wò ó kí ni kí n ṣe kí ni kí n ṣe ẹ tí wọn bá ẹ máa ń ṣe ẹ kọ sábẹ́ kọmẹǹtì ẹ ṣe gbogbo nǹkan tó yẹ kẹ́ ṣe síbẹ̀ ẹ kọ kẹ́ láìkì kẹ́ sọsíráìbù kẹ́ fọlù kẹ́ ṣe gbogbo ẹ kódà ẹ tún lè pè wá sórí nọ́mbà wa kan náà ni 07033215903 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí o ẹ lè send mẹ́sáàgì gangan àtẹ̀jíṣẹ́ bẹ́ẹ̀ pè wá náà á sì gbé 07033215903 eléyìí tún ni ìtàn tá a tún mú wá fún yín lónìí. irọ́ ikú là ń pa má dà elégbòjò ní bàbá gbogbo Yorùbá Shimba TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀
fi àríwísí bẹ́ẹ̀ pín pẹ̀lú ẹlòmíràn. Ó ń dánilárayá, ó ń kọ́ni lọ́gbọ́n, ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Chemba TV. Thank you for watching.